a máa tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá ti múròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. àdúrà mi ni pójú tẹ̀ fún òwò ọjọ́ òun ò ní fọ ètí tẹ̀ fi gbọ́ wa kò nídìí o láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba àdániwáyé. ìròyìn fún ti àsìkò yìí náà lágbálẹ̀ gbòde ta tó mú wá sójú mọ́ máwòrán àti tí gbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì tá a jọ wà yìí. ebo kò níròyìn ẹ ti mọ̀ pé kò yí padà àyànfẹ́ Elédùmarè ń lókọ tèmi jẹ́ ẹjẹ́ àwọ̀ kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. lóòótọ́ ni àwọn ìgbésẹ̀ mi le bẹ́ẹ̀ ni àwọn àlàkalẹ̀ ètò ìṣèjọba mi mú ìpalára dání ṣùgbọ́n kò sí bí orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe gòkè àgbà pẹ̀lú títẹ̀síwájú nínú sísanwó ìrànwọ́ epo. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí di mímọ̀. Gómìnà ìpínlẹ̀ Kogi náà ni ó ti pàṣẹ fáwọn àjọ DSS tán ṣe ọ̀tẹlẹ̀múyẹ́ láti lọ́ọ́ rí gbé ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú PDP tó sì ti gbé pamọ́ báyìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èdó ti tẹ wòlíì àti ènìyàn kan lórí ikú tó ṣe bẹ́ẹ̀ pa ọmọ ọdún 7 ní ìpínlẹ̀ ọ̀hún. Bákan náà ni wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn 3 tán ṣekú pa olórí àwọn fìjìláńtẹ́ ní ìpínlẹ̀ Èdó. Bákan náà ogunlọ́gọ̀ ọlọ́kadà àti àwọn èrò ní àwọn ajínigbé ti jí gbé wọgbó lọ báyìí ní olúìlú ilẹ̀ tí ń ṣe Àbújá. Bákan náà ní ìpínlẹ̀ Benue akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ palẹ̀ wọn mọ́ wọnú igbó lọ. Àwọn aráàlú bínú pa báńdíìtì 3 ní ìpakúpa ní ìpínlẹ̀ Katsina lẹ́yìn tán fi ara gbọgbẹ́ tí wọn ò sì lè sá lọ bì kankan mọ́. Níṣe ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń fi ojú ìwòye sí wọn lórí fídíò ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ṣe Ṣèyí Tinubu èyí tí wọ́n ti ṣe àlàkalẹ̀ ètò rẹ̀ fún ìdíje sípò gómìnà ti ìpínlẹ̀ Èkó lọ́dún 2027. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Lóòótọ́ ni àwọn ìgbésẹ̀ mi le bẹ́ẹ̀ ni àwọn àlàkalẹ̀ ètò ìṣèjọba mi mú ìpalára dání fáwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣùgbọ́n kò sí bí orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe gòkè àgbà pẹ̀lú ká tó máa tẹ̀síwájú nínú sísan owó ìrànwọ́ epo. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí di mímọ̀ níbi ìpàdé gbogbogbò tí àwọn ẹgbẹ́ òṣèlú APC tó wáyé ní ìpàgọ́ ìjọba àpapọ̀ ní Àbújá. Ibẹ̀ ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe bẹ́ẹ̀ lu àwọn gómìnà àti àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú APC tó ti kí wọn tó sì ti kí wọn tó lù wọn lọ́gọ̀ ẹnu nígbà tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń ṣe àlàyé wípé owó ìrànwọ́ epo èyí tí àwọn yọ yìí ní í ṣe ni ó ti mú ìtẹ̀síwájú àti ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ ṣe ní àlàyé pé ìgbésẹ̀ tó lágbára ni ṣùgbọ́n tá a bá ṣe bẹ́ẹ̀ ká gbé ìgbésẹ̀ ọ̀hún orílẹ̀-èdè yìí kò lè gòkè àgbà bẹ́ẹ̀ ni kò lè kógojá nínú gbogbo ìpèníjà èyí tí ó ń dojú kọ nígbà tí ààrẹ tún fi ọwọ́ mẹ́wàá tó fi ń sọ̀yà wípé àwọn gómìnà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti ń gba owó tùlùtùlù èyí tó ti wá ní ìlọ́po 3 yàtọ̀ sí ìyìn tí wọ́n ń gbà tẹ́lẹ̀ látìgbà táwọn ti yọ owó ìrànwọ́ epo ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó tún tẹ̀síwájú pé owó ọ̀hún kò ṣàìsí àǹfààní fún ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn akẹ́kọ̀ọ́ níbi tó ti ní owó náà làwọn ń lò fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wà ní ìpele ẹ̀kọ́ tó kéré jù ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó tún tẹ̀síwájú pé gbogbo àwọn àlàkalẹ̀ yìí ó ní ó ti ń so èso rere nígbà tó sì tún mẹ́nuba ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà wípé ó ti ń ṣe bẹ́ẹ̀ mọ́yán lórí báyìí. Ó ní ẹ jẹ́ ká wo ọ̀dọ̀ àwọn Haúsá ní Biliguari níbi tó ti ṣe ní àlàyé wípé àwọn tí wọ́n wà níbẹ̀ tán jẹ́ àwọn àgbẹ̀ ó ní wọ́n ti ń padà sí oko wọn báyìí tó sì ti ń dáko tí wọ́n sì ń kó èrè oko wọn látàrí ètò ààbò tó ti mọ́yán lórí tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ló tún sọ mímọ̀ wípé gbogbo ìgbésẹ̀ yìí kò tán síbẹ̀ o yóò máa mú ìtẹ̀síwájú bá orílẹ̀-èdè Nàìjíríà torí pé ó dùn lójú gbangba pé orílẹ̀-èdè yìí ó ti ní ìlọsíwájú lórí àwọn ìgbésẹ̀ tó lámìlaka èyí tí ò ń gbé fídíò náà bẹ́ẹ̀ bí ẹja ṣàfihàn rẹ̀ fún wa. That one of the most challenged individual in terms of security here he has given a testimony.
It's done so much for many of us. But to give testimony that the security of life and property getting better from Sambara. I could see people from Benengwari on TV doing their farming and getting the rewards. I am a very happy man. The sunny side of this country is on the horizon. Things are getting better. The days of the glooms are gone. We are looking at the brighter and the sunny side of our country and our people. Our strategic repositioning requires us to build on our sources and project a forward-looking agenda that resonates with the hopes and aspirations of Nigerians. I am here promising that we are doing that. I have a commitment to our manifesto, progressive ideas, and the belief. The policies are difficult. There is no way Nigeria could have survived the continuation of oil subsidy. There is no way. Today I can beat my chest, and each of the governors here, that allocations to the states is tripled. We have enough funding for the local government. We have NEL fund to fund our children in the school. We can steer the future of this country and make a difference. I like what is happening around the world. If anything, it is teaching a lesson that we, particularly Nigerians, as a great African country, can build ourselves and help Africa to grow. I just say thank you very much. Káàbọ̀ padà. Gómìnà ìpínlẹ̀ Kogi òun ló ti pàṣẹ fáwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tí a mọ̀ sí DSS ní tí wọ́n ní wọ́n ti lọ gbé ọ̀kan pàtàkì lára àwọn ẹgbẹ́ òṣèlú PDP tó sì ti fi pamọ́ báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àti fídíò tí a máa ṣe àfihàn rẹ̀ fún wa láìpẹ́ níbi tí ikọ̀ the Department of State Service DSS tá a mọ̀ sí ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ti lọ rèé ká arákùnrin tó jẹ́ ògbóǹtarìgì nínú ẹgbẹ́ òṣèlú PDP tó sì tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó ń ṣe ọmọ bíbí ìlú Kogi Austin Okayi ní ẹni tí wọ́n sọ dímọ̀ wípé àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ náà ò ní wọ́n yabo ilé rẹ̀ tí ń bẹ ní olúùlú rẹ̀ tí ń ṣe Àbújá níbi tí wọ́n ti fi tagídí tagbára tipátìkúùkù wọ jáde nínú ilé náà tó sì gbé wọnú ọkọ̀ tí wọ́n gbé lọ gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n sọ dímọ̀ wípé àwọn ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kogi Ahmed Usman Ododo ó ní ó pa àṣẹ ọ̀hún bó tilẹ̀ jẹ́ pé lásìkò tá a fi ń kó ìròyìn jọ wọn kò ṣe àlàyé ohun pàtó tí
ohun pàtó tí gómìnà ìpínlẹ̀ náà tó fi pàṣẹ wípé kán fi páńpẹ́ òfin gbé arákùnrin Austin yìí nígbà tí ìyàwó arákùnrin náà tó ṣe ní àlàyé pé nígbà tí wọ́n wọ inú ilé àwọn níṣe ni òun béèrè pé ìwé tó fi ẹ̀tọ́ sílẹ̀ dà láti lè jẹ́ kí ẹ fi páńpẹ́ òfin gbé ọkọ mi ó ní wọn ò fi ìwé kankan òun wọ́n sì fi tagídí tagbára wọ ọkọ̀ náà wọ inú ọkọ̀ tán sì wá lọ ó ní oríṣiríṣi nǹkan ni wọ́n ṣe fún àwọn kó tó di wípé wọ́n gbé ọkọ rẹ̀ lọ nílẹ̀ tó sì ní ó ń fa ìbẹ̀rù bojo fún òun pé ibi tí wọ́n gbé lọ báyìí òun kò mọ tí wọ́n máa fi ojú rẹ̀ rí ó ní bí ó ṣe bí wọ́n léèrè níṣẹ́ náà sọdúnmọ̀ wípé wọ́n fẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan lẹ́nu rẹ̀ ní àgọ́ wọn ni ó ní wọn bí wọ́n léèrè pé ẹ fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ènìyàn ǹjẹ́ ti pè é sí àgọ́ yín tẹ́lẹ̀ tó lagídí pòun ò wá ó dá ìwé tó yẹ kẹ́ ẹ fi gbé e lọ sí àgọ́ yín dà ó ní báwọn ṣe ń fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ yìí ó náà da ọ̀rọ̀ náà tí wọ́n dá sí ìbínú nílé tó sì ní wọ́n fi agídí gbé ọkọ rẹ̀ lọ lásìkò tá a fi ń kóròyìn jọ wọn kò tí ì lè sọ pàtó ibi tí Austin ọ̀ka yìí wà báyìí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ DSS àjọ DSS náà wọn ì tí ì fi òun léde lórí ọ̀rọ̀ náà. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èdó ti tẹ wòlíì àti ènìyàn kan lórí ikú tó ṣe bẹ́ẹ̀ pa ọmọ ọdún 7 ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èdó Moses Yamu ó ṣe ní àlàyé pé olùṣọ́ àgùntàn tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìjẹ́bọ̀ Simon ẹni ọdún 55 àti arákùnrin kan tí ó jẹ́ Destiny Okojabo ó ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn méjèèjì tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ikú tó pa ọmọ ọdún 7 ètò orúkọ rẹ̀ jẹ́ Evans Okojabo gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún bó ṣe ṣe ní àlàyé ó ní bàbá ọmọ náà tó di olóògbé èyún John Okojabo ó ní ó fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí lẹ́ni tó ní ó ń gbé ní agbègbè òpópónà Jehovah Witness Road ní Elébèsúnú Irua tí ń ṣe àárín gbùngbùn ìpínlẹ̀ Ẹdó náà ó ṣe ní àlàyé wípé wọ́n rí òkú ọmọ ọ̀hún ní ìtòsí ilé rẹ̀ nínú kòtò ọ̀gbun kan lẹ́yìn wákàtí 24 ọjọ́ kan gbáko tí wọ́n ti kéde ọmọ náà gẹ́gẹ́ bí ẹni tí ó sọnù nígbà tí wọ́n yóò rí òkú ọmọ ọ̀hún níṣẹ́ náà rí tí wọ́n ti fi ọ̀bẹ la ikùn ọmọdékùnrin tó jẹ́ ọmọ ọdún 7 náà tó sì tún ti gé ẹsẹ̀ rẹ̀ kúrò lára rẹ̀ àti àwọn ọmọ ìka ọwọ́ rẹ̀ ìwádìí ló ní wọ́n fi hàn pé pásítọ̀ ọ̀hún àti Destiny ó ní wọ́n máa lọ́wọ́ nínú iṣẹ́ burúkú náà tó sì ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn méjèèjì tán bẹ ní àtìmọ́lé báyìí níbi tí wọ́n ti ràn wọ́n lọ́wọ́ lórí ìwádìí ọ̀rọ̀ náà nípa ikú tó pa ọmọ ọdún 7 náà. Bákan náà ni ọwọ́ ti tẹ àwọn 3 tí wọ́n lọ́wọ́ nínú ikú tó pa olórí fìjìláńtẹ́ ti ìpínlẹ̀ Èdó tẹ́ ẹ bá gbàgbé lánàá òde ìlàmú ìròyìn náà wá pé àwọn Fúlàní darandaran oná ṣekú pa ẹni tó jẹ́ olórí fìjìláńtẹ́ ní agbègbè tó pè ní Erakam ní ìlà oòrùn Ọ̀wàn ní ìpínlẹ̀ Èdó ètí orúkọ fìjìláńtẹ́ náà jẹ́ Victor Ògèdèǹgbé níṣe ni Moses Yamu ló fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé pẹ̀lú akitiyan iṣẹ́ àwọn agbófinró àwọn ti padà fi páńpẹ́ òfin gbé àwọn afurasí 3 tí wọ́n jẹ́ Fúlàní darandaran èyí tí wọ́n ní wọ́n mọ̀ nípa ikú Victor Ògèdèǹgbé níbi tó ti dárúkọ Ibrahim Agbójè
Yakubu Abdulkarimu àti Karimu Audu lẹ́ni tí wọ́n ní wọ́n wà ní gbàgà àtìmọ́lé báyìí lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kan àwọn ènìyàn náà tọ́sí ní láìpẹ́ tí ìwádìí bá ti fojú hàn kò sáà ní àní o ilé ẹjọ́ ni yòókù tí ó gbà wọ́n lóǹtẹ̀. Ogunlọ́gọ̀ ọlọ́kadà àti àwọn èrò ni àwọn ajínigbé ti jí gbé wọ inú igbó lọ báyìí ní olú ilẹ̀ tí ń ṣe Àbújá nítòsí Abacha Barracks ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ bí a bá ń lọ sí agbègbè tó pè ní Gúúzà pé ní olúlu ilẹ̀ tí ń ṣe Àbújá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ bí mọ̀ pé lánàá òde tí ń ṣe ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wọ̀ yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ó wáyé pẹ̀lú bá ṣe ní àwọn agbébọn ajínigbé wọ́n bẹ̀rẹ̀ sí ní dá àwọn ọlọ́kadà lọ́nà tó sì ń gba ọ̀kadà tó tún gbé àwọn ènìyàn náà tó ń gbé wọn lọ pẹ̀lú àwọn èrò tó wà ní ẹ̀yìn wọn. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lẹ́yìn tí ọ̀sẹ̀ kan títí Buhari àti Kùjé tó fi mọ́ Gwagwalada tó ṣẹlẹ̀ níbi tí wọ́n ti jí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn àti àwọn ọmọlé ìwé tí wọ́n ti jí wọn gbé ní inú ọ̀sẹ̀ kan gbáko tí ń ṣe olúlu ilẹ̀ yìí ní Àbújá gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe tí wọ́n ń tẹ̀ wá lọ́wọ́ níṣẹ́ náà sọdúnmọ̀ wípé wọ́n rí àwọn ọkọ̀ kọ̀ọ̀kan bíi Honda tí wọ́n páàkì sí ẹ̀bá ọ̀nà nílò tí wọ́n ní kò sí ẹnikẹ́ni nínú bẹ̀ ṣùgbọ́n tí wọ́n ní ó ṣeé ṣe káwọn ajínigbé ọ̀hún kan ti jí àwọn náà gbé wọ inú igbó lọ. Ìbẹ̀rùbojo àti ọ̀pàpà ó ní àwọn ènìyàn inú ìlú náà ó ní wọ́n wà báyìí lásìkò tí a fi ń kó ìròyìn jọ pẹ̀lú bọ́sẹ̀ ní ọkàn àwọn ò balẹ̀ nípa bí àwọn ajínigbé náà bó ti ṣe ń já àwọn ènìyàn gbé ní gbogbo àti gbogbo àsìkò. Bákan náà ni ọmọ tó ṣe sórí o ní ìpínlẹ̀ Benue ní eléyìí ti ṣẹlẹ̀ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n ti jí gbé báyìí. Àwọn 4 tó jẹ́ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga Joseph Sanwan Tarka ní Makurdi tí ń ṣe olúlu ìpínlẹ̀ Benue ó ní wọ́n sọ dímọ̀ pé àwọn agbébọn ti jí gbé wọ inú igbó lọ gẹ́gẹ́ bí àlàyé tí ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga náà tó bá àwọn oníròyìn ikọ̀ Punch sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ètò porúkọ ara rẹ̀ ní Asaru Lumbemu ó ṣe ní àlàyé wípé àwọn ajínigbé náà ó ní wọ́n jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ń gbé ní alẹ́ àná òde yìí tí ń ṣe ọjọ́ 25 oṣù tá a wà yìí nílò ìtàn sì sọ di mọ̀ wípé lásìkò tá a fi ń kóde yìí jọ wọn kò tí ì mọ ibi tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n fi orí mù sí títí di àkókò yìí. Akẹ́kọ̀ọ́ ṣe ní àlàyé pé ẹ̀rù ń ba gbogbo àwọn báyìí bẹ́ẹ̀ àwọn kò lè jáde wọlé àbí ṣe ohunkóhun bó ti lè wù wọ́n látẹ̀yìnwá ó ní níṣe ni oníkálukú ń fi orí ara rẹ̀ pamọ́ pẹ̀lú bí àwọn ajínigbé náà bí wọ́n ti ṣe ta kọ́sọ́ ọ̀rọ̀ wọn sọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ táwọn sì wà nínú ìbẹ̀rù bojo báyìí. ẹni tó jẹ́ alukoro ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé lóòótọ́ àwọn gba ìròyìn wípé wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ṣùgbọ́n àwọn 2 ó ní ìròyìn fi lélẹ̀ pé wọ́n jí gbé nígbà tí àwọn sì ṣe ìwádìí àti bí àwọn yóò sì fi páńpẹ́ òfin gbá wọn oníṣẹ́ láabi náà táwọn yóò sì dá àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún padà wá sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn láyọ̀ àti àlàáfíà. Àwọn aráàlú tínú ń bí náà ṣe bẹ́ẹ̀ ṣekú pa báńdíìtì àwọn agbésùmọ̀mí 3 ní ìpakúpa ní ìpínlẹ̀ Katsina. Ṣé Yorùbá ní ọjọ́ gbogbo báyìí ní tolè ọjọ́ kan ní tolóhun ìjọ tí Elédùmarè bá sì máa mú òṣìkà gan kì í mọ̀ fúnra lára rẹ̀. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn báńdíìtì yìí ni ó ṣe rí pẹ̀lú ìròyìn tí ó ń tẹ̀ wá lọ́wọ́ nípa bí àwọn olùgbé agbègbè tó pè ní Tàfókì ìjọba ìbílẹ̀ Faskari ní ìpínlẹ̀ Katsina bó ṣe ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn báńdíìtì 3 ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí agara dá àwọn agbésùmọ̀mí ọ̀hún nínú àlàyé tán ṣe lánàá tí ń ṣe ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí ó ní wọ́n sọ dímọ̀ pé àwọn agbésùmọ̀mí náà wọ́n kún fọ́fọ́ lórí ọ̀kadà tí òǹkà ọ̀kadà wọn sì jẹ́ 100 níbi tí wọ́n ti ní wọ́n kó ohun ìjà olóró oríṣiríṣi láti ṣe ìkọlù sáwọn olùgbé agbègbè Tàfókì yìí kó tó di wípé àwọn agbófinró àti àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọ́n pawọ́pọ̀ dojú ìjà kọ àwọn agbésùmọ̀mí ọ̀hún. wọ́n ní wọ́n ṣe àwọn agbésùmọ̀mí náà ṣì báláṣìbolo nígbà tí àwọn míì tí wọ́n bẹ́ ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tán sì sá lọ lára àwọn ènìyàn tí ó jẹ́ agbésùmọ̀mí tí wọ́n fi ara gbọgbẹ́ tí wọn ò lè sá lọ mọ́. ó ní àwọn ará ìlú ó ní wọ́n kẹ́fín wọn lónìí tí ń ṣe ọjọ́ 29 nínú oṣù tá a wà yìí ní kété tán kẹ́fín àwọn ènìyàn náà níbi tí wọ́n fi ara pamọ́ sí látàrí ọgbẹ́ oró ìbọn tí ń bẹ lára wọn tí kò jẹ́ kí wọ́n lè tẹ̀síwájú nínú ìrìn àjò wọn láti sáwọ inú igbó lọ. níṣẹ́ àwọn aráàlú náà bá fi ìbínú yọ náà bá sì lẹ àpólà
pọ́npọ́ òkúta kùmà náà bá dábọ̀ àwọn oníṣẹ́ láabi náà tí wọ́n sì gbẹ̀mí àwọn báńdíìtì mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún nínú ìlú tá a pè ní Tàfókì ìjọba ìbílẹ̀ Faskari. Àwọn agbófinró fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lóòótọ́ àti lódodo pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn aráàlú ṣe fìbínú wọn yọ tó sì pa àwọn báńdíìtì mẹ́tẹ̀ẹ̀ta. Ó sì láwọn tó kù àwọn agbófinró ń tọpinpin wọn láti ṣe àwárí wọn nínú igbó tí wọ́n fi ara pamọ́ sí. Níṣe ni oríṣiríṣi ọ̀rọ̀ àti awuyewuye ti ń jáde nípa fídíò kan èyí tó ń ṣe àfihàn ìgbáradì ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ṣe Ṣèyí Tinubu láti díje sí ipò gómìnà ti ìpínlẹ̀ Èkó. Kì í ṣe ìròyìn mọ́ nípa awuyewuye tó ti ń jáde láti bí oṣù mélòó kan sẹ́yìn nígbà tí wọ́n sọ dímọ̀ wípé ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe Ṣèyí Tinubu òun náà tó gbangba sùn lọ́yẹ láti díje sí ipò gómìnà ti ìpínlẹ̀ Èkó. Níṣe náà ti ṣe àfihàn fídíò bí wọ́n ṣe tẹ àwọn pósítà àti aṣọ tó fi mọ́ fìlà èyí tó ń ṣe àfihàn àsíá ọmọ ààrẹ Ṣèyí Tinubu ọ̀hún láti gbáradì fún ìdíje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Èkó. Oríṣiríṣi ọ̀rọ̀ ọ̀nà àwọn ọmọlédè Nàìjíríà máa ti ń sọ nígbà táwọn kan sọ wípé kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere, ọmọ tẹ̀yẹ bá bí báyìí ẹ̀yà ni yóò jọ, ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ni ọ̀rọ̀ tún rí lọ́dọ̀ àwọn míì tí wọ́n sọ dímọ̀ wípé nígbà tí kì í ṣe oyè ìdílé ṣàwáyé wá sìn yín ni ní ìpínlẹ̀ Èkó yìí. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọlédè Nàìjíríà náà kọrọ ojú o sí ìgbésẹ̀ ọ̀hún nínú fídíò tá a máa ṣe àfihàn rẹ̀ fún wa báyìí. Ẹ káàbọ̀ padà. Kí ń dùn kó pọ̀ ẹja ṣe ní ṣókí òní ọbẹ̀ oge nínú ìròyìn títa àsìkò yìí kò ní jù báyìí lọ fún tàkókò yìí títí dìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn mi. Ó kọ́ mi ò ní yí padà o. Àyànfẹ́ Elédùmarè náà ni. Ẹ ṣeun púpọ̀, ẹ kú ìtẹ́tí ìgbọ́.